El-Rufai ti kó bára ẹ̀ àwọn ọlọ́pàá ń pè é o. ọ̀rọ̀ ọkùnrin olóṣèlú ìpínlẹ̀ Kaduna ní Nasiru El-Rufai òun nìkan ló jọ pé kinní náà yé báyìí o, nítorí bí wọ́n ti ń gé e lọ́wọ́ lòun náà ń bọ̀rùka, bí wọ́n bá sì lé e nígbà yóò bọ́ sínú àwo. èyí kò sì jẹ́ kí àwọn kan fẹ́ràn ẹ̀ rárá. bá a ti ń wí yìí ó ti fẹnu já wáyà, ohun tí yóò sì ti díẹ̀ yọ fún un ni ẹnìkan kò tí ì lè sọ. àmọ́ àwọn kan fẹ́ràn bó ti ń ṣe yẹn o. wọ́n ní ẹni tí ayé ò jẹ́ ó gbádùn wọ́n ló sàn ju ẹni tí ayé gbàgbé ẹ̀ lọ. àwọn yìí ní ètò tí àwọn APC ń ṣe fún El-Rufai ni pé kò ní lè jáde sọ̀rọ̀ mọ́, wọ́n fẹ́ pa á sáyé pátá kó má lè jẹ́ kinní kan nídìí òṣèlú ni. àmọ́ pẹ̀lú bó ti ń ṣe yìí wọ́n ní kò sí bí ẹnìkan yóò ti gbàgbé orúkọ El-Rufai níbi yòówù kí tọ̀hún wà. àwọn èèyàn tí wọ́n ń wòran ọ̀rọ̀ yìí ní tiwọn ní bí wọn yóò bá gbọ́ orúkọ èèyàn ṣe bí ìdí nǹkan dáadáa ni wọn yóò máa gbọ́ nípa tọ̀hún, torí ẹni tí wọ́n bá ń gbọ́ aburú mọ́ nígbà gbogbo ìyẹn kì í ṣe oríire kan fún tọ̀hún, àkóbá àtàbúrú ni yóò máa fà fún un. ohun tó ń ṣẹlẹ̀ sí El-Rufai lọ́wọ́lọ́wọ́ nìyẹn. àwọn ọlọ́pàá ti ń pè é o, wọ́n ní bí kò bá fẹ́ wàhálà àfi kó fojú kan àwọn ní wàrà ṣèṣà. bí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ a kì í jẹ orí ìmàdo, bí a bá sì jẹ orí ìmàdò a kì í lọ sí àwùjọ kóńdó. bí a bá wá fi lọ sí àwùjọ kóńdó a fi ká mọ ìwọ̀n ara ẹni o. kókó ń fẹ́ El-Rufai lẹ́fẹ̀ẹ́, òun tó ń jẹ orí ìmàdò, nígbà tó sì jẹ orí ìmàdò tán àwùjọ kóńdó ló lọ. ó tún wá dé àwùjọ kóńdó báyìí kò mọ ìwọ̀n ara ẹ̀, ìyá ẹgbẹ́ wọn ló ń bú, ń làwọn yẹn bá múra láti fi kóńdó yọ kókó sí i níwájú orí. ìpàdé àwọn ADC tàbí ti àwọn SDP tí El-Rufai pè ní Kaduna níjọ́sí, wàhálà tó ti dí ìpàdé náà yọ sì wà nílẹ̀ títí di bá a ṣe ń sọ yìí, nítorí kó tó bẹ̀rẹ̀ kó tó wọ búkà jọ̀ǹ kóńdó ni wọ́n fi gbẹ̀yìn ìpàdé náà, ẹni orí yọ ó dilé ni. àwọn ọlọ́pàá ní àwọn ò rí ẹnì kankan mú lójú ìjà náà, àmọ́ El-Rufai ní òpùrọ́ làwọn ọlọ́pàá, nítorí wọ́n wà lọ́ọ̀kan báyìí tí wọ́n ń wo àwọn tọ́ọ̀gì tí wọ́n ń fi kùmọ̀ dá bátà ní sáwọn èèyàn àwọn lára. ọlọ́pàá ní El-Rufai ń parọ́, El-Rufai ní àwọn ọlọ́pàá ń parọ́. òun lajà tí yóò forí gbòpó nìkan ni kò sẹ́ni tó tì rí o. ìjà ìyẹn wà níbẹ̀ kí El-Rufai tó tún fẹnu ara ẹ̀ fọgbà yànga. lórí ètò tẹlifíṣàn Channels kan ni ọkùnrin náà lọ nígbà tí wọ́n sì béèrè pé kó sọ̀rọ̀. àwọn ọ̀rọ̀ tó sì sọ ló dá wàhálà sílẹ̀. èyí tó sì le jù nínú ọ̀rọ̀ yìí ni pé El-Rufai sọ fún gbogbo ayé pé ìjọba ìpínlẹ̀ Kaduna àtijọba àpapọ̀ ń sanwó kan fáwọn afẹ̀míṣòfò agbègbè náà. owó tí wọ́n sì ń san yìí ló ṣe dàbí pé wọ́n ti ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò ládùúgbò wọn. bẹ́ẹ̀ owó tí wọ́n ń fún wọn yìí wàhálà burúkú ni yóò dá sílẹ̀ lẹ́yìn ọ̀la. El-Rufai ní ìjọba yìí ti gbé ètò kan kalẹ̀, ìyẹn ìjọba Bọ́lá Tinubu yìí, pé ètò náà kì í ṣe ètò tí wọ́n fi ń wá àlàáfíà láàrin àwọn afẹ̀míṣòfò àti ìjọba. wọ́n ń sanwó tààrà fún wọn ni. ó ní owó àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ń kó fáwọn afẹ̀míṣòfò, lóṣooṣù ni wọ́n sì ń sanwó náà fún wọn. ó ní ìjọba àpapọ̀ tó ń sanwó ọ̀hún láti ọ́fíìsì Nuhu Ribadu, olùdámọ̀ràn fún ìjọba lórí ọ̀rọ̀ ààbò lòun náà ti ń jáde. ohun tí kò jẹ́ kí ẹ gbáriwo àwọn afẹ̀míṣòfò ní Kaduna mọ́ nìyẹn. nígbà tí Uba Sani, gómìnà Kaduna báyìí gbọ́ ọ̀rọ̀ yìí, ara ta á. ó sọ̀rọ̀ pé irọ́ burúkú ni El-Rufai ń pa o, àmọ́ El-Rufai ní òun dúró lórí ọ̀rọ̀ tí òun sọ yẹn. ọkùnrin náà ní bí ọ̀rọ̀ náà ti rí lòun sọ yìí, ẹni tí kò bá sì tẹ́ lọ́rùn kó wádìí dáadáa. nígbà náà ni àwọn iléeṣẹ́ olùdámọ̀ràn fáàrẹ yìí bínú tí wọ́n sì ní kí El-Rufai wá pẹ̀lú ẹ̀rí. wọ́n ní nítorí àwọn ti wádìí gbogbo ohun tó wí yìí, àwọn sì rí i pé irọ́ burúkú tó jìnnà sí òótọ́ ni. wọ́n ní kò sí ètò kan tí ìjọba gbé kalẹ̀ tó jẹ́ fífún àwọn kan lówó ni. kàkà bẹ́ẹ̀ iṣẹ́ ìjagun àwọn làwọn múra sí, tí àwọn sì fi ọ̀nà tó yàtọ̀ gbógun ti àwọn afẹ̀míṣòfò, tí wọ́n fojúgun ṣálẹ̀, tí wọ́n fariwo ta, tí wọ́n sì ń sá lọ sọ́nà jíjìn kúrò lágbègbè tí wọ́n ti wà tẹ́lẹ̀. wọ́n ní ohun tí kò ṣe jọ pé àwọn afẹ̀míṣòfò wà níbì kankan mọ́ nìyẹn lágbègbè Kaduna.
èyí tí kò wá jẹ́ kí inú El-Rufai dùn nínú ìyẹn ní kò yé ẹnìkan. àlàyé tiwọn náà kò jìnnà sí ti ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì tí wọ́n ní ẹlẹ́yàmẹ̀yà ni El-Rufai fi gbógun ti àwọn afẹ̀míṣòfò nígbà tóun fi ń ṣèjọba. wọ́n ní nítorí pé àwọn èèyàn tí wọ́n ń jí gbé àti àwọn tí wọ́n ń pa Southern Kaduna ìyẹn gúúsù Kaduna ni wọ́n wà níbi tó jẹ́ kìdá àwọn kìrìsìtẹ́nì ló wà níbẹ̀. ṣé bí ohun tí El-Rufai ṣe ní bí wọ́n bá lè pa wọ́n tán kí wọ́n pa wọ́n tán nìyẹn. ohun tí àwọn míín sì ṣe ń sọ lóòótọ́ pé El-Rufai kì í ṣe èèyàn dáadáa nìyẹn o. ìyẹn nígbà tó sọ̀rọ̀ lórí Channel Television yìí tó ní àwọn ìjọba Kaduna àti ìjọba àpapọ̀ ń sanwó fún àwọn afẹ̀míṣòfò ni. wọ́n ní ohun tó ń ka ọkùnrin náà lára ni pé ayé ìpínlẹ̀ náà kò bàjẹ́ mọ́ tí nǹkan sì yàtọ̀ pátápátá sí ìgbà tóun ń ṣèjọba. bí a bá sì fẹ́ sọ lóòótọ́ nǹkan bàjẹ́ gan fún wọn ní Kaduna láyé El-Rufai pàápàá lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí. bí El-Rufai ti gbàjọba báyìí àfi bí ẹni pé àwọn afẹ̀míṣòfò náà ti ń dúró dè é wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣọṣẹ́ káàkiri ìpínlẹ̀ náà. ọ̀rọ̀ náà sì le ojoojúmọ́ ló ń le. nígbà tí kinní náà le dójú ẹ̀ tí àwọn èèyàn ń sọ fún El-Rufai pé kó ṣe ohun tó gba àwọn tó ṣèjọba kọjá nímọ̀ràn pé ṣe bí òun náà gbà wọ́n nímọ̀ràn kan kóun náà ṣe bẹ́ẹ̀. El-Rufai fà kékọ́rí ó ní òun ò lè ṣèyẹn ń tòun. ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí àwọn Goodluck Jonathan ń ṣèjọba tí wọ́n jí àwọn ọmọléèwé Chibok gbé lọ́jọ́ 14 oṣù kẹrin 2014 El-Rufai ló bọ́ síta tó ń pariwo pé Jonathan mọ nǹkan táwọn afẹ̀míṣòfò náà ń fẹ́ kó tètè lọ bá wọn sọ̀rọ̀ kó sì fún wọn ní gbogbo ohun tí wọ́n bá ń fẹ́ pátápátá. kò sí ohun tí àwọn afẹ̀míṣòfò tó jí àwọn ọmọ yìí ń béèrè lọ́wọ́ ìjọba Nàìjíríà nígbà náà ju owó lọ. owó lọ́pọ̀lọpọ̀ ni wọ́n fẹ́ kí wọ́n tó lè fi àwọn ọmọ tí wọ́n jí gbé náà sílẹ̀. El-Rufai ló sì ṣáájú àwọn tó ń sọ pé àfi kíjọba Jonathan fún wọn lówó tí wọ́n fẹ́. ó ní bí Jonathan kò bá fún wọn á jẹ́ pé ó kàn fẹ́ máa pa àwọn ọmọ àwọn nílẹ̀ Haúsá ni. nígbà tí El-Rufai wá gbàjọba ní 2015 tí àwọn afẹ̀míṣòfò yìí tún wá bẹ̀rẹ̀ wàhálà tí wọ́n sì ń jí àwọn èèyàn gbé. El-Rufai ní kódà kí wọ́n jí àkọ́bí ọmọ tòun gbé òun ò nítorí ẹ̀ fún wọn lówó bẹ́ẹ̀ lòun ò sì ní bá wọn sọ̀rọ̀ kankan. nígbà tí wọ́n béèrè pé èyí tó sọ ní 2014 sí Jonathan kọ́ ó ní ọ̀rọ̀ òṣèlú lásán nìyẹn. bẹ́ẹ̀ ni El-Rufai ń ṣèjọba rẹ̀ tó sì sọ pé òun ò ní fún afẹ̀míṣòfò lówó kankan. ńlá àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí jí àwọn èèyàn gbé tí wọ́n sì ń pa àwọn ará àbà gbogbo nípakúpa. síbẹ̀ El-Rufai lọ sí Ìgàbí ní ọjọ́ kejì oṣù kẹta 2021 nígbà tí àwọn apààyàn yìí lọ́ọ́ pààyàn rẹpẹtẹ ní agbègbè náà tí wọ́n sì jí àwọn èèyàn kó lọ. ó lóun ò nítorí ẹ̀ bá àwọn afẹ̀míṣòfò sọ̀rọ̀ o. ní ọjọ́ 11 oṣù kẹta 2021 àwọn afẹ̀míṣòfò yìí lọ sí iléèwé gíga Federal College of Forestry lọ́nà pápákọ̀ òfurufú Kaduna. wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ 39 kó lẹ́ẹ̀kan. El-Rufai ní kò sí èyí tó kan òun o òun ò lè sanwó fún afẹ̀míṣòfò òun ò sì lọ́rọ̀ kan tí òun fẹ́ bá wọn sọ. wọ́n jí àwọn ọmọ iléèwé rẹpẹtẹ kó ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ UBE Primary School ní Rama Kaduna níbẹ̀ tí wọ́n sì tún jí àwọn tíṣà wọn kó mọ́ wọn. El-Rufai lóun ò lówó kan tí òun fẹ́ fún àwọn afẹ̀míṣòfò kankan. bóun ti ń sọ bẹ́ẹ̀ làwọn afẹ̀míṣòfò náà ń pidán ọwọ́ wọn sí i. ó lè débi pé ní ọjọ́ kejì oṣù kejì ọdún 2022 El-Rufai kígbe rárá pé kí ìjọba àpapọ̀ wá gba àwọn ní ìpínlẹ̀ Kaduna. fúnra ẹ̀ ṣàlàyé pé ní ọdún 2021 nìkan 6,800 1,192 láwọn èèyàn tí àwọn afẹ̀míṣòfò yìí pa. bẹ́ẹ̀ ni wọ́n sì jí 3,000 àti òjìlénírínwó 3,340 èèyàn gbé lọ. ó ní ohun tó túmọ̀ sí ni pé ọjọ́ kọ̀ọ̀kan èèyàn mẹ́sàn-án ni wọ́n ń jí gbé ní ìpínlẹ̀ Kaduna ní 2021. títí tí El-Rufai fi gbéjọba sílẹ̀ ní 2023 bí nǹkan ti ń rí rèé. ohun tó sì jọ pé kò lè mú mọ́ra nìyẹn nígbà tí kò gbọ́ ariwo pé irú ohun táwọn afẹ̀míṣòfò ṣe lásìkò ìjọba òun tó ń ṣẹlẹ̀ báyìí ní ìpínlẹ̀ náà. bí àwọn èèyàn kan ti wá ń pariwo pé kí wọ́n yẹ ọ̀rọ̀ tí El-Rufai sọ yìí wò pé bí ajá ò bá rí ajá kì í gbó o. bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé bí ajá bá ya dìgbòlugi kò sí ìgbà tí kò lè gbó o.
wọ́n ní ṣe bí inú ẹgbẹ́ òṣèlú APC ni El-Rufai wà láti ọjọ́ yìí. Kí ló dé tí kò dá ọ̀rọ̀ yìí sọ láti ìgbà tó ti wà níbẹ̀? Ó ṣe wá jẹ́ àsìkò tó di ọmọ ẹgbẹ́ òṣèlú míì ló ṣẹ̀ṣẹ̀ rí ohun tó ń lọ. Wọ́n ní kò sí ọ̀rọ̀ nínú ẹ̀, òṣèlú ló ń fi kinní náà ṣe. Ó sì jọ pé ohun tó jẹ́ kí àwọn ọlọ́pàá pè é nìyẹn. Olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ti ní àfi kó yọjú sáwọn o, kó sì wá ṣàlàyé gbogbo ohun tó wí náà. Wọ́n ní bí kò bá wá ní ọjọ́ 9 oṣù tá a wà yìí, ìyẹn lọ́jọ́ Ajé, ọjọ́ Monday tó ń bọ̀, gbàdógbàdó lè gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ o. Àmọ́ àwọn ẹgbẹ́ ADC ti ní kí ni àwọn ìjọba Tinubu yìí ń bá kiri pàápàá. Bọ́lájí Abdullahi ti ṣe alukoro ẹgbẹ́ wọn ló sọ yẹn o. Ó ní àwọn tọ́ọ̀gì lọ da ìpàdé tí àwọn ADC fẹ́ ṣe pẹ̀lú El-Rufai rú ní Kaduna. Àwọn ọlọ́pàá láwọn ò rí kinní kan. Àwọn tọ́ọ̀gì tún kọlu Abubakar Malami ní Kebbi ní gbangba. Síbi àwọn ọlọ́pàá ìjọba APC ní kò sí kinní kan tó ṣẹlẹ̀. Àwọn ọmọdé méjì ló ń bá ara wọn ṣeré. Pé kí ló wá sáré yá wọn lára tí wọ́n ń pe El-Rufai nítorí ìyẹn sọ̀rọ̀ ẹnu ẹ̀. Atiku Abubakar náà ti sọ̀rọ̀. Ó ní ìjọba Tinubu yìí ti fẹ́ di ìjọba olójú bá ń dẹ́rù bọmọ mi o. Pé àbí èwo ni ká máa fi ọlọ́pàá lé ara ẹni kiri báyìí. Ṣùgbọ́n àwọn APC náà kò gbé ẹnu tiwọn náà falágbàfọ̀. Wọ́n ní wọ́n ń pe El-Rufai kó lọ dá wọn lóhùn. Ẹni tí ò jẹ gbì ò ní kú gbì. Tó bá jẹ́ ohun tó sọ, ẹ̀rí wà lọ́wọ́ ẹ̀, kó kó o kalẹ̀ fáwọn ọlọ́pàá. Àmọ́ bí kò bá lẹ́rìí, tó bá jẹ́ ọkọ̀jọyè ẹnu ń já wáyà lórí irọ́ ni. Bí wọ́n bá là á mọ́ galagala kò ṣe kinní kan o. Ní báyìí, El-Rufai ti di ajá tó ń relé ẹkùn. Àfàìmọ̀ kí ajá ọ̀hún má farapa. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ El-Rufai pẹ̀lú àwọn ìjọba wò fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.